Africa Content TV. ṣùgbọ́n wa tó bá ń kọ Osupa Saheed láyé ń bí tó represent Osupa nínú orin òun láti gbọ́n nínú kó gbọ́n dọ́kan lápapọ̀ kó lè ṣe rìásà kó lè rorí kése owó tó wóró ká máa ṣe wùyàn àbí ká máa ṣe talking level idris mi ń àlùbà ọkọ náà sọ pé wọ́n ló Osupa ọba ló láyé ní nǹkọrin ló jẹ́ nǹkan pé ń dirí akànbí ẹ̀sìn ló láre ìjímèrè lónìí òkìtì ajá ló lè gbó ọmọ ńlá èmi àkànbí ilé mi lórin tí mò ń kọ èyí láàbá fún gbogbo àgbàkọrin bóyá òun lágbádá ló mu ọ̀rẹ́ tí wọ́n fi ń kọrin wòmí wò èèyàn ò ní kó máa kọrin onítọ̀hún ìwọ gan ronú jinlẹ̀ káwọn ayé mọ́ lógo títí yẹ gan torí tẹ́nìyàn tó ń wo tí ó bá ronú o báwo ni a ṣe hù ẹ̀kọ́ bí ọmọ ńlá báwo ni a ṣe hù ẹ̀kọ́ bí báwo ni a ṣe hù ẹ̀kọ́ bí ó túbọ̀ dábàá ìsìlábà àwọn mele dábàá sọ̀rọ̀ oní. Aloma mo kọrin pé Aloma mo kọrin pé Oya Omonla. Aloma mo ní mẹ́fẹ́ kó Osupa jábọ́ kí n tó débi tí mò ń lọ torí jojúmọ́ láláyé máa fi fẹ́ràn mi Saheed Osupa náà ayé mi kò kéré orí ẹ máa ní súnmọ́ ìyàgá tó máa sọ pé kò dáa Saheed Osupa gbogbo ayé ń sọ pé kò dáa ló mà èmi ní súnmọ́súnmọ́ ló jẹ́ wọ́n àmọ́ ìwọ borin torí mo rántí ọjọ́ tí mo lọ kọ́ Osupa tí mo ṣe fídíò tán Òṣogbo náwó gbogbo ayé ló kọ́mẹ́ǹtì Òṣogbo náwó gbogbo ayé ló kọ́mẹ́ǹtì pé kí ló dé òtò Osupa àgàn ò lè náwó láì mọ̀ pé bá ṣe lọ́nu mọ́tò wọn ṣe lálàyé pé fóònù wọn lé mi lọ àlàyé lọ́mọ làbàkátà báyẹn sí kó tó délé o máa rà láti ó dájú sáwọn ayé fẹ́ mọ̀ bóyá ó fún mi àbí ó fún wọn àkúlẹ̀ mọ̀ bóyá ó ná tàbí ó ná níta bá wí lára yé máa gbọ́n sẹ́yìn sórí lọ́dọ̀ tèmi ṣe rà láyé mi bàbá àgbà àlejànú Fuji ni bàbá Kimu bàbá Zuliya orúkọ lóró ni ẹ̀jẹ̀ lórun kan àwọn bàbá wa fi ìlú Osupa o. ó mọ̀ pé ọpẹ́ tọ́ sí bàrí ìdòrò ló lọ gbọ́n orin Fuji tá ń kọ́ ọ̀nà tó là ó là wà ń tọ̀ yìí tó dowó gbogbo mínísítà mo gbà yìí mo lówó nídìí iṣẹ́ Fuji ayé ń gbọ́ mi sì rántí pé kéèsè sí ọwọ́ èsì àwọn èèyàn kan ní mo kọrin tí nǹkan ló ń jẹ́ kẹ́ pẹ́ bàbá o Barrister kọ́ ló bá wà túnbọ̀ kẹ́ o mọ̀ pé Bàrí ló ní Fuji òun la kọ́kọ́ fi rán Bàrí ló ní Fuji òun la kọ́kọ́ fi rán gẹ́gẹ́ bí ìyá ànábì orin tí a dá sáyé gẹ́gẹ́ bí ànábì orin tí a dá sáyé gbogbo àwọn ànábì tọ́lọ́run dánìjọ́ láyé gbogbo àwọn ànábì tọ́lọ́run dánìjọ́ láyé gbogbo ẹni bá ń kọ Fuji níjọ́ wà gbádé lọ́la ó sọ wéré dí Fuji orin tí gbogbo ayé máa ń gbọ́ ó mú kúrò ní lókà orin tí a ń dá gbọ́ Bàrí lọ́lọ́run Fuji fáwọn oní Fuji láyé ń bí Osupa ní lọ́dọ̀ mú ìdílé ọbọrin tọ́lọ́ ń dá lọ́lá tá a bá ń sọ̀rọ̀ Osupa Saheed ìyọborin mo fọlọ́n sẹ̀rí yá ló máa yin diri Saheed ìyọborin bàbá pọ̀ púpọ̀ gan-an ló máa rèé wa aṣíwájú rere yín diri ìṣòwò gangan ni aṣíwájú kẹfẹ́